Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscribe button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is going to be Let's watch it right now. Thank you. I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Now, mo gbọ́ tí ṣóò tí Dorkas ṣe mo gbọ́ nú ẹ̀ ó láwọn ti gbé kíì fún bóyá irọ́ ni bóyá òótọ́ a ò mọ̀. Now ẹ wá wo ọmọ Fọláyìn di bí a ṣe ń sọ̀rọ̀ yìí kò jáde kó ti sọ pé ókè o ẹ ṣe ilé tẹ́ ẹ kọ́ fún mi èmi wàá mọ̀ bóyá ó ti ṣe ṣóò bẹ́ẹ̀ o. Bóyá wọn wá gbélé fún àìmí ò mọ̀ but Dorkas ń sọ pé òun ti gbélé fún òun náà ò dẹ̀ jáde kó sọ pé wọ́n ti gbélé fún mi o wọn ò gbélé fún mi o. Ṣé rí pé kírú kíní yẹn tó bá jẹ́ pé lóòótọ́ ni Dorkas ń sọ a jẹ́ pé lórí burúkú ọmọ ni tó ọmọ tó ń pè ní Fọláyìn. Èmi gbọ́ mi ní purọ́ fún yín lọ́dọ̀ àwọn core member Odo Nation tó jẹ́ pé wọn ò lè fi ṣeré nínú tíìmù wọn. Mo ní báwo nílé ó ní pé Fọlá ti ń gbélé yẹn lọ náà. Mo ní Fọlá ń gbélé Fọlá ò dẹ̀ fìgbà kan jáde kó ní pé ẹ bá mi dúpẹ́ o mo ti ń sunlé tí wọ́n kọ́ fún mi o ẹ bá mi dúpẹ́ o kọ́kọ́rọ́ ilé rèé o wọ́n ti gbélé mi lọ́wọ́. Mo ní báwo la ṣe fẹ́ wá mọ̀ pé lóòótọ́ ni wọ́n kọ́ ilé fún Fọlá nígbà ó jẹ́ pé ó dàbí pé ọmọ Fọlá yẹn mi ní purọ́ fún yín kì í ṣe ọmọ tó lè lálùbáríkà. Nígbà tí Fọlá bá jáde good evening sunshine ire ní tèmi ẹmọ rama ni má gbàgbé ẹ̀ka alẹ́ ẹjọ́ bá wa share àwọn èèyàn tí fi bẹ́ẹ̀ mọ̀ péjì dáadáa abẹ̀yìn ni ẹjọ́ adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá wa share náà àmọ́ lóore o ojú ò ní tìyàn o. Thank you so much my brother Taofik Kenny àbí my sister ni. Thank you Sadiq Shina ẹ ṣeun gan ni adani má gbàgbé ojú ò ní tì ẹ́ o ẹ ṣeun gan ni God bless you ẹ ṣe gan ni tẹ́ bá wa share. So ńgbà tí ire wọlé ẹ káàbọ̀ wá ńgbà tí tó bá jẹ́ pé lóòótọ́ ṣẹ́ni èmi ò tí ì fẹ́ kó àmọ́ pé Dorkas ń purọ́ ó máa ń pa irọ́ èmi dẹ̀ mọ̀ pé ó ń pa irọ́ but nínú tó ń sọ yìí ká ní pé mo ti béèrè lọ́wọ́ èèyàn bíi méjì mẹ́ta tó jẹ́ bíi mẹ́mbà àwọn Odo yẹn gangan èmi kò sẹ́ni tẹ́mi ò lè pè kí n bá sọ̀rọ̀ pé ẹ wá Dorkas ń sọ pé òun gbélé fọmọ yìí ọmọ yóò dẹ̀ fi jọ́kan jáde kó tiẹ̀ show appreciation pé mo ti rí ilé yìí o ẹ bá mi dúpẹ́ àbí ilé wa kéré sí nǹkan tó ń fún yàn téèyàn ní jáde kó tiẹ̀ sọ pé thank you ní ṣé kíní yẹn ó ń fún yàn ní doubting mind pé àbí Dorkas ń ṣe ń purọ́ fún wa ni àbí Fọlá ni kò mọ̀ọ́rẹ́ ní ẹ wò ká má purọ́ fúnra wa tó bá jẹ́ pé lóòótọ́ náà gbé ilé yẹn fún Fọlá tó bá jẹ́ pé lóòótọ́ Fọlá ti gba kọ́kọ́rọ́ ilé yẹn á jẹ́ pé lórí burúkú ọmọ ni Fọlá yẹn. Ẹ jẹ́ ká kó ti ìjà kúrò ká dẹ̀ gbé teré sẹ́gbẹ́ kan tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n ti mú kọ́kọ́rọ́ ilé wọ́n ti gbé fún Fọlá pé Fọlá ilé ẹ̀ rèé o a ti parí ẹ̀ o gbà o bye bye tí Fọlá ò dẹ̀ jáde ó gbébẹ̀ kò gbébẹ̀ ó fi rẹ́ǹtì kò fi rẹ́ǹtì ó fún wọn lọ́fẹ̀ẹ́ kò fún wọn lọ́fẹ̀ẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ sẹ́ ni wọ́n ti kó kílè lọ́wọ́ pé Fọlá gba kọ́kọ́rọ́ ilé tí Fọlá ò dẹ̀ jáde ní ẹ̀ẹ̀kan ṣó kó dé dúpẹ́ ibi tẹ́mi ti ń doubt Dorkas nìyẹn mi ní purọ́ fún yín. Àwọn tó jẹ́ core member wọn sọ pé wọ́n ti gbélé fún sẹ́ wọ́n fi gbogbo nǹkan búra fún mi ẹ mọ̀ pé mo sọ pé wọ́n náà ti fi gbogbo ìwé ilé wọ́n ti change orúkọ ẹ̀ ẹ mọ̀ pé mo sọ pé ní tá a gbọ́ níhun tí a gbọ́ wọ́n ní gbogbo ìwé ilé ti wà lórúkọ ẹ̀ níhun tí ọmọ yìí dẹ̀ tún sọ lẹ́nu yẹn Dorkas àgbẹ̀ni kankan mọ́ra o ẹ mọ̀ pé bá máa gbé ìmọ̀ra kò ní jẹ́ Dorkas o ẹ gbà bẹ́ẹ̀ o àmọ́ ká sọ òótọ́ fúnra wa ká dẹ̀ bára wa sọ òótọ́ ọ̀rọ̀. èmi ò fẹ́ nígbàgbọ́ pé
ẹ tẹ̀ tí jẹ́ ká bẹ̀rẹ̀ tó. ẹ má bínú ẹ jẹ́ kí n sọ kankan kí n tó máa sọ̀rọ̀. ẹ máa sọ̀rọ̀ lọ́dọ̀. nífẹ̀ẹ́ dàbí nìkan ẹ máa fi klọ́ọ̀sì sí i. òun náà mo fi tó bá klọ́ọ̀sì jẹ́ sí. pé wọ́n ilé yẹn gangan Fọlá ló ní ni Mo ń fi sí. Fọlá jáde. òun náà ni mo bóyá fi sí. wọ́n sọ fún pé kó kọ̀ máa gbé bẹ́ẹ̀ ni ìyẹn ò ṣe dùn ẹ bá wa ṣe bó ti rè ẹ̀yìn kan tí mo sọ Ó ti yé ó mi. máa lè dún ọmọ yẹn kó lè má sọ thank you because wọ́n fọwọ́kọ ọmọ yẹn gba owó gan ọmọ yẹn dẹ̀ mọ iye tó fi orúkọ ẹ̀ gbà Ó bẹ́ẹ̀ ni. ordinary car lásán tó fẹ́ rà fún ṣe mọ̀ pé 6 million ní dọ́kàsì gbà bẹ́ẹ̀ ni. so ó lè jẹun tó ṣẹlẹ̀ nìyẹn ok ẹ ṣe dáadáa ẹ máa ṣe tí òyìn lọ. ẹ ṣe gan. ẹ bẹ pé èmi náà fi klọ́ọ̀sì sí mo ní mo pe àwọn kan ní mẹ́mbà odò yìí pé odò mẹ́mbà ẹ wá kí ló ń ṣẹlẹ̀ lọ́rọ̀ ilé ọmọ yìí báwo ni ẹ ló mà. ẹ ló ọ̀nàrẹ́bù ẹ̀ pàdé ẹ níta kalẹ̀ ma o. ẹ kalẹ̀ o. God bless you ma. yes ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo dárò mọ́ yín lẹ́nu mo kàn fẹ́ àrísàn kankan ni. ok ma. wọ́n ní Dorcas sọ pé ò ti gbélé fún Fọlá. n tí mi náà gbọ́ lẹ́nu ìlé nìyí ẹ̀ o. ẹ máa gbọ́ nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju òde lọ. ó ti yé yín. ó yé mi. ok nígbà tí wọ́n fẹ́ gba owó ilé orúkọ ta ni wọ́n fi gba ní. orúkọ Fọlá. gbowó orúkọ ta ló yẹ kó wà nínú ìwé ilẹ̀. orúkọ Fọlá. tí Àgbàlá Daniel Àgbàlá Gabriel bẹ́ẹ̀ni. tó bá gbowó pẹ̀lú àwọn èèyàn ojú wa ló ṣe ń fún wọn ní ìwé ilé. bẹ́ẹ̀ni. mo ti rí dáadáa lóríṣiríṣi kódà èyí tó ń ṣe lọ́wọ́ báyìí ó ti gbéwèé ilé fáwọn ènìyàn. wow. bẹ́ẹ̀ ni ó ń fún wọn pẹ̀lú ìwé ilé ni màmá Ṣẹ́gun kan náà wà tí ẹnìkan single-handedly kọ́lé fún ojú wa ló ṣe pé tó gbéwèé ilé wọn lé wọn lọ́wọ́. wow. eléyìí tó ń ṣe lọ́wọ́ yìí tí wọ́n kàn lénìí ṣé lénìí náà kọ́ àbánà ó ti gbéwèé ilé wọn fún wọn láti bí ìjẹrin. kò sí. ṣòkòwò yìí ṣé yé mi ma. orúkọ ẹni tẹ́ ẹ fi gba owó òun ló nílé. bẹ́ẹ̀ni. gbogbo nǹkan tó yẹ ṣe rí tí gbogbo wa bá wò pé kinní yìí à ń bínú sí Fọlá bẹ́ẹ̀ni. á ṣẹlẹ̀ fẹ́lòmíì ṣé ti yé yín ó yé mi ma. orúkọ Fọlá ni wọ́n fi gbowó ilé ìbá àfi owó ti ẹ̀kún we are less concerned kò kàn wá òun náà fi kún ni òun náà dáwó sí ni. bẹ́ẹ̀ni. so ẹni tí wọ́n fi orúkọ ẹ̀ gbalẹ̀. gbowó ilé bẹ́ẹ̀ni. ẹni yẹn ló nílé ẹni yẹn ni ó ní ìwé ilé ẹ jẹ́ n sọ fún yín tí ò bá sórúkọ Fọlá nínú ìwé ilẹ̀ ẹni tó nílẹ̀ ló nílé. bẹ́ẹ̀ni o. ẹni tó nílẹ̀ ló nílé bẹ́ẹ̀ni. tó bá ní kó gbé lóhùn kúrò lórí ilẹ̀ nǹkan. ó ti di dandan. ẹni tó nílẹ̀ ló nílé. so tí kò bá ti sí orúkọ Fọlá nínú ìwé ilé kò tí ì fún Fọlá nílé. wọ́n kàn sí ń jàporó ni. wọ́n ń tọra ẹ̀ jẹ ni kò fún Fọlá nílé. wow. ó dìgbà tí wọ́n bá tó ṣó wa tó kọ orúkọ Fọlá rèé o lórí ìwé ilé. tí ó bá dẹ̀ forúkọ Fọlá sórí ìwé ilé gbogbo èèyàn lè dìjà síta káwọn EFCC dá sí. àwọn EFCC àgbà ilé yẹn àwọn majority gan tó dáwó gan lè ké síta pé àwọn dáwó gbogbo ẹni tó dáwó ló ní right. dáadáa. gbogbo ẹni tó dáwó ló ní right lórí ọ̀rọ̀ ilé yẹn. so èyí tí wọ́n ń sọ ẹnìkan nísàlẹ̀ ẹnìkan lókè no. no láì rí bẹ́ẹ̀ kàkú bẹ́ẹ̀. ẹ jẹ́ ká máa sọ tòótọ́ àkìrí bẹ́ẹ̀ kàkú bẹ́ẹ̀. Dorcas ò lè fi anybody ṣe nǹkan kan majority carries the vote. tí ẹnu àwọn èèyàn bá kò wọ́n rí ìyẹn wọn ò rí rí nítorí pé ẹnu àwọn èèyàn kò wọ́n fi ń ṣe fracas. báwọn kan bá jó lọ síbi àwọn kan á jó lọ sẹ́yìn ẹ̀. so ìwà ìbàjẹ́ yẹn túbọ̀ ó máa gbilẹ̀ sí ni. ṣẹ̀dẹ̀ mọ́ pé téèyàn bá ti kúrọ́ jù ọjọ́ tó bá fẹ́ sùn kankan lọ́la máa pè é. bẹ́ẹ̀ nítorí pé ó ti mọ̀ pé ẹnu àwọn èèyàn òkò ó mọ̀ pé ẹnu àwọn èèyàn òkò tó òǹgò ò ní í ṣe nǹkan tẹ́nu àwọn èèyàn fi máa kò.
ó bá rí pé àwọn sáìdì kan fẹ́ kó lẹ́yìn á lọ fi owó ráwọn níbẹ̀ á lọ contribute owó kóòtù fún wọn káwọn yẹn lè dúró lẹ́yìn ẹ̀ àwọn tó ń fẹ́ gbowó kóòtù tí wọ́n ní court case àwọn yẹn mọ̀ pé nǹkan burúkú ló ń ṣe ṣùgbọ́n torí àtẹnujẹ torí nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àwọn yẹn kì í ṣe pé wọ́n lè stand ẹ̀ wọn ò lè stand ẹ̀ rárá ṣùgbọ́n torí nǹkan tó ń fẹ́ gbà so tí ò bá ti fi ẹ má sọ̀rọ̀ lórí pé ó gbélé fún Fọlá ẹ jọ̀ọ́ ẹ tá a bá sọ̀rọ̀ lórí pé ó ń gbélé fún Fọlá àmọ́ ẹ̀mí àwọn èèyàn kú bẹ́ẹ̀ pé àwọn ti ṣẹ̀tọ́ no ta lórúkọ ẹ̀ wà nínú ìwé ilẹ̀ ilé tó bá jẹ́ pé nítorí pé nígbà tí wọ́n ní wọ́n ṣe foundation ọbẹ̀ ọ̀tọ̀ níbi tí wọ́n ṣe foundation ọ̀tọ̀ níbi tí wọ́n ilé tí wọ́n ṣe foundation ilé tí wọ́n ti ń kọ́ lọ ni wọ́n padà lọ ń kọ́ tó bá yẹ pé wọ́n rà náà wọ́n á ṣe change of ownership wọ́n á ṣe sí ọ̀fọ̀ wọ́n gbé kó wọ́n á fi ṣe orúkọ ẹni tí ó ní ẹni tó rà orúkọ wo a fẹ́ lo orúkọ tó wà ń bẹ̀ la tó lè sọ̀rọ̀ tó bá jẹ́ pé Dorcas Adéyínká foundation ló wà ń bẹ̀ Dorcas ló nílé foundation ló nílé Àgbàlá Daniel ṣe máa fi orúkọ kìíní ẹ̀ pé Àgbàlá Daniel ló nílé ó ṣe ń gbèwé ilé fáwọn onílé tí orúkọ wọn wà ń bẹ̀ tó dẹ̀ ń ṣe tó transparent gbogbo èèyàn ń rí. so nǹkan tí mo fà kí o torí pé mo rí pé àwọn èèyàn náà sọ̀rọ̀ lọ́ọ̀bẹ̀ kò sẹ́ni tó ń sọ̀rọ̀ lọ bí orúkọ ilé ẹni tó nílé kò sẹ́ni tó ń sọ̀rọ̀ lọ́ọ̀bẹ̀ nǹkan táwọn èèyàn ń sọ̀rọ̀ lọ ní ó gbélé fún ẹjọ́ kó gbélé fún ò dàbí pé ta ló nílé ta lórúkọ ẹ̀ wà nínú ìwé tó wà lọ́wọ́ wọn gbogbo wa la lè jàjà yìí kò dín nìkan dúró de Fọlá tí Fọlá bá bẹ̀ ṣe pé kíní tí EFCC bá bẹ̀ tí Fọlá bá ṣe pé kíní ajé pé Fọlá gan wa mú mo ní jìbìtì ni kí ló dé tẹ́ ẹ lu jìbìtì kí ló tẹ́ wá lù wá ní jìbìtì lórí ayélujára kí ló tẹ́ wá lù wá ní jìbìtì conspiracy ni bẹ́ẹ̀ ni wọ́n wá 419 wọ́n wá scam wa. wọ́n wá scam wa ni so excuse me ẹ jẹ́ ká mọ orúkọ yẹn ìwé yẹn gbogbo ní ká jẹ́ kí gbogbo wa fáìtì lé lórí kò sí tó kọ́ wa pẹ̀lú foolish Fọlá kò kọ́ wa pẹ̀lú ẹ̀ o lè lòun náà tí o bá ti jẹ́ tó bá ti gbà torí pé ò sí nínú ìwé eléyẹn náà tí ó sọ̀rọ̀ a jẹ́ pé wọ́n jọ wá scam wa wọ́n jọ plan ẹ̀ ní wọ́n jọ scam gbogbo àwọn èèyàn gbogbo àgbáyé ló dáwó fún ṣé ti yẹ yín bẹ̀rẹ̀ sọ tí wọ́n bá ti jẹ́ pé Dorcas Adéyínká foundation àbí nǹkan ló wà lórí ìwé àbí òkú ẹlòmíì ẹjọ́ no kí EFCC dáadáa sí ni gbogbo bókúkú ṣe ń gbà mo dẹ̀kú jẹ́rìí àwọn èèyàn gbogbo ẹ̀ ni wọ́n ká gbogbo ẹ̀ náà ní lọ́wọ́. wọ́n ń kọ́lẹ̀ ni o. bẹ́ẹ̀ ni. wọ́n ń kọ́lẹ̀ gidi. sọ ẹjọ́ ibẹ̀ yẹn mo fẹ́ ká máa sọ̀rọ̀ lọ sí ibi ilẹ̀ ìyẹn gan-an ta ló ní ilé torí ẹni àyè ká gbàgbé pé ẹni tó ní ilẹ̀ ló ní ilé. bẹ́ẹ̀ni. ìjọba gan sọ pé kó lọ gbé ní Èkó lórí ilẹ̀. ìyẹn ti dandan. wọ́n ní lọ gbé ní Èkó lórí ilẹ̀. ìyẹn ti di dandan. so nǹkan tó jẹ́ kí n já ó yẹ kí n sì jẹ́ kẹ́ ẹ máa sọ̀rọ̀ lọ́bẹ̀ nǹkan tó jẹ́ kí n já pé kí n sọ fún yín nìyẹn pé ẹ máa sọ̀rọ̀ lórí ẹni tó ní gbaná orúkọ ẹ̀ wà nínú ìwé nítorí pé wọn ò fún Adéyínká lówó kínní ni wọ́n fún lówó Fọlá ni wọ́n fún lówó pé wọ́n fẹ́ fi kọ́lé fún dẹ́bílẹ́kì orúkọ ẹ̀ ló yẹ kó wà nínú ìwé Fọlá Sàríyù òun ló yẹ kó wà nínú ìwé ẹ ṣe gan sa ẹ máa bẹ tó yín lọ sà ẹ ṣe gan ni. ó pè sí ẹ sà. so ọ ní pẹ̀lẹ́ lẹ́yìn a fi ń yọbì lápò ṣíṣẹ̀ntẹ̀lé báyìí náà ni a máa kọ́kọ́ bá àrùn òwì náà ká tó bá ràn òwì a máa kọ́kọ́ béèrè lọ́wọ́ Fọlá pé Fọlá báwo ní tẹ̀mọ́ pé àgbọ̀n kankan lẹ́nu Fọlá ń pa lé yẹn ṣé wọ́n sọ fún Fọlá pé Fọlá o ilé yìí o ìwọ kọ́ ló ní o àmọ́ má sọ fẹ́ni kankan o àbí Fọlá o ilé yìí o ìwọ ló ní but
má sọ nǹkan kan pa ẹ̀ ní o tẹ́mọ̀ pé Fọlá ń sọ pé oore condition náà fóun ó ṣeé ṣe kó jẹ́ kán ara condition ni pé Fọlá ilé yẹn lóòótọ́ àti forúkọ ẹ̀kọ́ àti ṣéǹjì orúkọ ẹ̀ nítorí àwọn lẹ́gbàá àwọn ẹ̀pàgbẹ́mi kákan má sọ̀rọ̀ condition tó wá wà níbẹ̀ ni pé òkè yẹn má débẹ̀ o tó bá fẹ́ jẹyún ẹ̀ níṣu ìsàlẹ̀ yẹn ní títí ẹ o ẹ̀mí pé Fọlá ń sunkún àwọn oore tó ní condition nú á mì pé wọ́n ti ń fún ní àwọn condition kọ̀ọ̀kan lórí oore tó ń ṣe fún ọmọ yẹn ò dédé ṣe ṣó yẹn lásán condition ilé Fọlá lóòótọ́ ìwọ ló ní ilé o ìwọ kọ́ ló ní ilé o òkè o títí ẹni o ìsàlẹ̀ ìwọ kọ́ ló ní àbí ìsàlẹ̀ ní títí ẹ o òkè yẹn mọ́mì kan tó wà ní US yẹn ó ṣeé ṣe kó jẹ́ ńgbà tó bá dé ibẹ̀ náà máa sùn sí lẹ́ fi rí pé àwọn oore tán ṣe fún condition wà ń bẹ̀ ọmọ yẹn náà sọ ó dẹ̀ jáde ó sòótọ́ pé àwọn oore tán ṣe fún mi yìí ó ní condition nú àmọ́ tó bá wá jẹ́ wípé wọ́n kọ́ ilé yẹn fún Fọlá lóòótọ́ tó ń dẹ̀ fún ní sí ọ̀fọ̀ tó ní gbogbo ẹ̀ lọ́wọ́ tí Fọlá ò dẹ̀ sọ ó máa ṣe mo wíṣì pé kí ọmọ Fọlá yẹn jáde kó sọ nǹkan kan nípa ilé yẹn ó dàbí pé wọ́n fọgbọ́n tì í pé lọ jáde sọ báyìí jáde kó sọ fún wọn pé báyìí ni tó bá ti bọ́ síta má tẹ̀sán kankan pa ilé yẹn because díẹ̀ ní ilé ní Fọlá ọ̀sán kankan pa ilé yẹn ibẹ̀ lèmi ti fẹ́ máa dáùtù àwọn tó pera wọn ní dọ̀kásì wípé ṣé ẹ lè gbé ilé fún yàn lóòótọ́ kẹ́dẹ̀ kó gbogbo pépà fún pé dọ́kúmẹ̀ntì ẹ̀ rèé o kí ìrèé o kó ń tàn wá jáde kó máa sọ̀rọ̀ pé òun wà ní márúwá ẹja kó tẹ̀rẹ́ kúrò kó ń tàn wá tó wá jáde kó máa sọ̀rọ̀ pé àwọn èèyàn láàánú mi orí tẹ́ máa ṣe tí ò ní kọ̀ǹdíṣọ̀nù ni mo fẹ́ kó ń tàn wá jáde kó tẹ̀ má sọ anything nípa ilé ẹ bá mi dúpẹ́ o kọ́kọ́rọ́ léèrè o ẹlòmíì gan tó bá kọ́lé fún ẹ máa rí ní àti ráwọn èèyàn pẹ́pẹ́pẹ́ tó ń kọ́lé fún náà ilé tó tẹ̀kọ́ fún wọn gan ọ̀dà tó nǹkan tí tẹ̀ fi wọ́n wà fún ti Fọlá yìí tó jẹ́ tó bá sọ fún ẹ pé mọ́mí ilé yín rèé o tó ní ju bọ́ngálò kò ń kó ló lọ báyìí wọ́n á kọ́kọ́ yíra ńlẹ̀ inú wọn á dùn wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n wá kọ́ dindi irú ilé bẹ̀yẹn fún wọ tó bá jẹ́ lóòótọ́ náà kọ́ ò jáde kó dúpẹ́ rí ò jáde kó sọ̀rọ̀ rí agídí gan náà fi mú ẹ lọ bẹ̀ ńgbà tá a pariwo pé ó wà ń lo òyìnbó àbòdé Nàìjíríà Dorcas ó ti lọ almost 3 weeks ó ti Fọlá òdélé tó ló kọ́ fún wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ mú Fọlá ń gbà yẹn tán ṣẹ̀ṣẹ̀ mú lọ lé ibẹ̀ la ti ń wè pé ilé tẹ́ ẹ kọ́ fún Fọlá yìí ò gbọ́dọ̀ jẹ́ òótọ́ ẹja kó tẹ̀rẹ́ kúrò wọn èmi ò rí pọ́n lè kọ́lé fún yàn èmi ò rí pé Fọlá ní ilé nínú tí wọ́n bá béèrè lọ́wọ́ mi pé ṣé lóòótọ́ náà kọ́lé fún Fọlá èmi á ní pé rọ́ ni nítorí action speaks louder action yẹn wọ́n speaks louder action Fọlá ẹ ti rí pé action yẹn pé wọ́n kọ́ nǹkan kan fún ni mo dẹ̀ máa play show kan tí Fọlá ṣe ní àná kọ́ nínú kẹ wá gbọ́ nǹkan tí Fọlá ń sọ àná kẹ wá gbọ́ nǹkan tí Fọlá ń sọ ńbẹ̀ Fọlá ń sọ wípé gbogbo bí a ṣe ń ròyìn pé wọ́n kọ́lé fóun wọ́n ṣe gbá fóun wọn ò kọ́ nǹkan kan àníṣe owó skul yàtọ̀ sí pọ́n san owó skul ọmọ méjì kan gbogbo ìtókù òun lòun fúnra òun gbé ẹnìkan kan fún òun ní nǹkan kan ẹnìkan kan fún ẹ ní nǹkan kan kẹ̀ wọ́n dẹ̀ ti forí ẹgbà mílíọ̀n lọ kí ló wọ ọmọ yìí ń sọ lẹ́nu ṣé kìí ṣe pé o tún fẹ́ máa mú ṣé kìí wá ṣe pé ẹ wá ń tì wá ọ̀ya Fọlá ìwọ jáde tì wọ́n síbí tèmi náà bá jáde màá tì wọ́n síbí tí wọ́n náà bá tún jáde lọ́la màá tì wọ́n síbí torí Fọlá ló ń bímọ mẹ́rin méjì péré lẹ́yìn pé ẹ sanwó skul wọn gbogbo wọn máa jẹ wọn máa mu wọn fẹ́ wọṣọ wọn fẹ́ rọ bàtà wọn fẹ́ ṣe gbá kò sẹ́ni kankan tó fòun ní kọ́bọ̀ Dorcas tún sọ lẹ́nu olówó mọ́tò wọ́n ti kó fún Fọlá 2 million èmi rò pé Dorcas ti gbàgbé pé 1.2 ní owó tó ṣẹ́kù mo mọ̀ pé tó fẹ́ máa yí gbogbo ẹ̀ sórí Mopélọ́lá táwa dẹ̀ mọ̀ pé irọ́ ló fẹ́ fi yẹn pa ọkọ̀ fẹ́ fi ṣe bójúbójú olóró ń bọ̀ ni Dorcas fi ń jẹ́ wa wípé 2 million tó kù lórí owó mọ́tò Fọlá àwọn ti kó fún Fọlá dẹ̀ ń sọ fún wa pé kò sẹ́ni kankan tó fún òun ní kọ́bọ̀ gbogbo owó tẹ bá rí tí mò ń ná èmi ni mo ṣiṣẹ́ fúnra mi gbogbo bí pé mo rán ọmọ mi lọ sí skul èmi ni mo ṣiṣẹ́ fúnra mi ta ló wá ń tàn wá ní Fọlá àti Dorcas
ta ló wá ń pa irọ́ fún wa nínú Fọlá àti Dorcas ta ni kò ní òótọ́ lẹ́nu náà méjèèjì torí tó bá jẹ́ pé wọ́n fún Fọlá lówó lóòótọ́ ni wọ́n dẹ̀ gbélé fún ni ilé kọjá pé ẹ kí lẹ ṣe. hello. hello sir ẹ kálẹ́ sà o. ẹ kálẹ́ mọ́. yes sir ẹ rà sẹ́ pé tó family nǹkan sà. àlàáfíà náà wà mọ́. adẹ̀kú happy birthday mọ́mí wa àìsèta o ọlọ́jọ́ bí aṣọ 100 o ẹ bára yín pẹ́ o lórúkọ Jésù ẹ bọ́mọ jìnnà o ẹ rà sà. ṣe rí by now kò yẹ kí anybody lórí Facebook yẹn bílíìvù Dorcas mọ́. èmi gan. kò yẹ ẹni fẹ́ràn kẹ́rí gbogbo nǹkan tó bá jáde lẹ́nu Dorcas wàláì 99.9 tó bá jáde lẹ́nu Dorcas rán ni. ilé kọjá pé àní dúpẹ́ o. point náà tó bá já èṣù ní ọmọ yẹn kẹ́ẹ̀dẹ̀ rí ọmọ Fọlá yẹn ẹ̀sà ó ní the help o ọmọ yẹn kí ni help mo sọ pé ó ní ìdí wípé mi ìsọpá káwọn èèyàn já owó fún un bó yẹ káwọn èèyàn bá fáìtì ráìtẹ̀ tó ti wà lọ́wọ́ Dorcas tó ti yẹ yín sà ṣé ẹ rí ọmọ yẹn ó dàbí bàtà bá sọ wípé wọ́n fi orí èèyàn wọ́n àgbọ̀ wọ èèyàn jẹ nínú ẹ̀ tó ti yẹ yín alátẹnujẹ ọmọdé èṣù tó ń gbé náà gangan wọ́n gbowó ọmọ yẹn oní Dorcas ti sọ̀rọ̀ èdè èèyàn lẹ́yìn tánú ọmọ yẹn millions in dollar in naira tó wọ náà káàtì Dorcas tánú lè sọ yàtọ̀ fún monetization ẹ̀wù gbà tó kó jáde nígbà yẹn wípé òun nídẹ̀ẹ́ ni tó máa yá wọn ní iṣẹ́ tóbi tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní pé òun nídẹ̀ẹ́ tó máa yá òun lówó full stand lọ́nà onídìí 10 million tó bá lè yá òun máa sọ within 3 months ṣẹ́fẹ́ tóbi tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. ẹ wá wo bí wọ́n ṣe dá owó yẹn ẹ̀sà ẹ wo sóòkan tí lady yìí ṣe ní last year tí Fọlá Tinubu ṣe tó sọ wípé tí wọn bá tiẹ̀ ṣe kankan fún òun ṣáàdùpẹ́ wọ́n fún òun ní freedom. bẹ́ẹ̀ni. ṣé ẹ rántí sà. mo rántí. ṣé ọ̀pọ̀ ìgbà yẹn ní Dorcas wá ṣe lọ́wọ́ head of the year party. bẹ́ẹ̀ni. fọmọ yẹn sí ìbẹ̀tẹ̀ má bínú mà ẹ̀jọ̀ mà tó ti yé yín. bóyá mi. a lot is going on between them. àfi tí gọ́ọ̀mẹ̀ntì táwọn èèyàn bá competition tí gọ́ọ̀mẹ̀ntì bá wà mọ orúkọ wo ló wà lórí ilé yẹn ọjọ́ ṣé ìgbà tí wọ́n dá owó tó sọ pé àwọn fẹ́ ra mọ́tò fún ọmọ yẹn ní last year ṣé gbogbo wọn mọ́tò rẹ lọ fi ṣe travelling ni àbí ẹ̀ṣá ti ṣe processing ọmọ yẹn sì lọ ṣe exam lọ fail ẹ̀ṣá ṣe ti ṣe processing ni àti kí ló rúkọ ẹ̀gọ́ àti mọ́tọ́lọ́lá kò yẹ káwọn gbọ́ dákẹ́ o ẹ̀ṣá kò yẹ kí àtìlẹ̀ gbọ́ dákẹ́ níbi tí ọ̀rọ̀ yẹn dé dúró kí ló dé wọ́n ti ní ọmọ yẹn jẹ́ jù sá. ó pọ̀ jù. ẹ jẹ́ ká gbàgbé kó lórí burúkú náà lọ ọmọ yẹn torí pé ẹ tó bá ti jésù ọ̀pọ̀ náà ló máa sọ pé kò téèyàn ìtọ́ téèyàn bá fi ilé mọ ìrì ló máa padà wó. ẹgbẹ́ gbọ́dọ̀ tó ń sọ ní àná wípé ọmọ mẹ́rin lòun bí òun lò kẹta fáwọn ọmọ méjì ó lọ sí yunifásitì òun ló mọ gbígbà òun ló mọ báwo sókè yín. ẹ̀sà ẹ wo bí tí ọmọ yẹn tún lọ ṣó ẹ wo ṣọ́ọ̀bù tó tún lọ ṣó iwájú ilé mà nìyẹn pa iwájú ilé mà ní. iwájú ilé ni o. iwájú ilé mà ní. ṣé rí pé irọ́ ọ̀rọ̀ fún ọ ní gbogbo ọ̀rọ̀ wọn báyìí. bẹ́ẹ̀ni. so definitely Ìyábọ̀ sílẹ̀ ní kọ́ńtà ọ̀bí tó fi sí. ọwọ́ níbẹ̀ yẹn ó ní branch òun ni ọjà tí ò tó one shop ló tún pè branch sẹ́ni pé irọ́ tó ń gọ́ ti bà ó ń gọ́ bá yí ara ẹ̀ jẹ́. kò sóòótọ́ ni branch kan. níwájú ilé ẹ̀sà ẹ̀yẹ lọ́wọ́ ṣọ́ọ̀bù tó ṣòwò ní Lẹ́kì yẹn ṣọ́ọ̀bù gíláàsì yẹn olóògbé wá síwájú ilé yẹn ẹ lọ wo dáadáa ẹ lọ wo ṣọ́ọ̀bù yẹn ẹ wá wo àwọn ṣọ́ọ̀bù gíláàsì tó ra ṣó yẹn méjì tó wọ́n abẹ́ lọ gbé wá sí síwájú ìta yẹn kẹ́rí Fọlá ò ní iṣẹ́ ṣe kẹ́rí bá tó ń ṣó lẹ́kọ̀ọ̀kan yẹn Fọlá gbẹgbẹ fún wa náà gbẹgbẹ lórúkọ gbẹgbẹ náà tó fi yẹ yín kò ní tí wọ́n kàn ṣó bẹ́ẹ̀ pé ókè o kọ́kọ́ yí pé òun tajà ní Fọlá ò ta anything ò ta só bọ̀ káwọn èèyàn hẹ́pù Fọlá
kí dọ̀kásì kó tẹ́tọ́ yẹ pé ẹlòmíì ló ṣe nǹkan tó ń ṣe fún Fọláyì ni dọ̀kásì ò ní gbà ó. kò ní gbà ó. tí orí Facebook yìí ṣe ẹlòmíì bá dán irú ẹ̀ kò ẹnìyẹn ti máa ṣàkáàtì lòdìlòdì. bẹ́ẹ̀ni. tó fi yẹn sàn a ti máa ṣe rough account. wọ́n máa àwọn ọmọ rẹ̀ lẹ́sẹ̀ sọ pé tí dọ̀kásì máa bá pàdé. tí dọ̀kásì ju bẹ́ẹ̀ yẹn lọ ni òkè tí ò ju bẹ́ẹ̀ yẹn lọ náà. ó ju bẹ́ẹ̀ lọ ẹ jọ káwọn àbíyamọ èmi ò sọ wípé kọtọmọ lórí burúkú yẹn ṣe dáa. wọn bó ṣe wà yẹn ó máa lọ di ìyàgbé of Nigeria èyí tó pe ẹ̀ lábẹ́bí of Nigeria ìyàgbé of Nigeria ni ọlọ́run bá gbọ́ ìyàgbé ni wọ́n ní pé ẹ̀ẹ́mọye ọ̀nà tí yà ti jẹ́ báyìí òòrí ní ọkọ̀ dúró sí bí ẹnìkan ní kò ṣe òòrí mú sílẹ̀ ìyẹn ọ̀nà òkè tá ló ń tọ́jú ọmọ oníwọ̀n ló ń tọ́jú ọmọ kí ló fẹ́ máa fi tọ́jú ọmọ ẹ̀sà lójoojúmọ́ ni obìnrin jẹ́ ra bíráà ni ṣé bọ́ọ̀lù ẹni tó kọ́ ọmọ mẹ́rin obìnrin sọ́wọ́n gbọ́dọ̀ máa tà ní ẹjọ́ sà ẹ jẹ́ kí àwọn èèyàn ó sàn pọ̀sẹ̀ sẹ́rí ọ̀rọ̀ wà nínú ọmọ yẹn fọ́ ẹ̀rù ń bà bẹ́ẹ̀ ni tó yẹ yín sà ẹ̀rù ń bà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹlẹ́gbàá ṣe sọ wípé káwọn má tún lè padà sínú ilé a lot is going on between them a lot ẹ jọ ẹ jẹ́ ká support ẹ̀ ni wọ́n wá aṣọ tinú ẹ̀ síta nínú ká ti gbé ikùn ẹ̀ tó jáde tó sọ pé òfin àádọ́ba ẹlẹ́kùn irọ́ ni o irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o irọ́ ni orúkọ ọmọ yẹn kọ́ ló wà lórí ilé yẹn irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ ni ẹ máa bẹ́ tó lọ sà. ẹ ṣeun gan ni èmi gan bìlí ìpínlẹ̀ yẹn irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ ló ń jẹ́ lọ irọ́ ni. òun kọ́ ló nílé. òun kọ́ ló nílé yẹn àtìgbà tí gọ́ọ̀mẹ̀ntì bá tó bá wà ilé yẹn ọmọ yẹn kọ́ ló ní. tẹ bá rí bó ṣe sọ̀rọ̀ tẹ ṣeun gan ni mà tẹ bá rí bó ṣe sọ̀rọ̀ lẹ́nu gan ẹ ti mọ̀ pé kíní yìí kò hádọ̀p rárá ó ń pẹ́ ọ̀rọ̀ sọ ni kò hádọ̀p ẹ ti mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ pẹ̀lú sóòtì bọ́mọ yìí ń ṣe yìí mo fẹ́ play ìkọ́ tí kíní sọ ní àná ìyẹn Fọlá Tinubu ìbẹ̀lẹ̀ ti máa mọ̀ wípé gbogbo owó tó ń fo orúkọ ọmọ yẹn gbà gan kò rí nǹkan kan wàláì Fọlá ò rí anything wọ́n kàn forúkọ ẹ̀ ń gbowó lọ ni dáwó fún Fọlá dáwó sílé Ọlọ́run owó rẹ̀ sì abá rẹ̀ sì lọ ohun tó ń ṣe fún Fọlá nìyẹn wọ́n dẹ̀ gba gbogbo owó tán lọ́wọ́ ẹ̀ pátá ọmọ yẹn bóyá ẹṣẹ́ rí tẹ́ bá wo nǹkan kan náà tọ́mọ ẹ bá ti ṣe anything báyìí àwọn tíìmù dọ̀kásì àti sáré jáde ó yá lọ́bẹ̀bẹ̀ àwọn tíìmù dọ̀kásì yẹn ìyẹn àwọn tó pera ní Ondo Nation yẹn àwọn yẹn gangan ló sì máa fọ́ tíìmù yẹn wọn ò jẹ́ fẹ́ jẹ́ kí ọmọ yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ ń gbénú Fọlá ọ̀rọ̀ wà nú ẹ̀ torí ṣe mọ̀ pé ìgbà tí àlùjọ tó wà pè ní Dìdìrìn ó dàbí pé inú bí hello ẹ kábẹ́ ò ṣe ìjùwà lórí online. aṣọ àlọ́ online àṣẹ̀ṣẹ̀ bọ́ta náà ni. mo bóyá lẹ́rọ̀ ti kéèsì kan ní Amẹ́ríkà bíi ti boyfriend and girlfriend tó láwọn help homeless people raise GoFundMe. sọrí ńgbà kan. ṣe mọ̀ pé gbogbo ọlọ́wà jail báyìí so technically fraud ni dọ̀kásì ṣe tó bá jẹ́ pé lóòótọ́ ló gbé ìwé ilé yẹn ẹ mọ̀ pé ó láìkí pẹ́pẹ́ dem gan kò bá jẹ́ ordinary deed of assignment blue paper yín á ti gbé síta fáwọn èèyàn kan lè rí pé orúkọ ọmọ yìí ló wà bẹ́ẹ̀ especially tí Lizzy ti ṣe mọ̀ pé nǹkan try láti catch up pẹ̀lú yẹn tí Lizzy ti display òun náà á ti gbé jáde á ti fẹ́ kẹrí ìjọ tó bá máa ṣe tó bá máa mú kí ìfòfọlá á ṣe ceremonial handover tí gbogbo ayé máa rí ṣe kò gbé fún tí táwọn èèyàn bá lè lọ bá lédi yẹn kó keep it confidential petition nìkan ló lè ṣe because the cast ò ṣiṣẹ́ kí ló ń pè ní foundation òun wà Nàìjíríà òun náwó lábísì wá dúró síwájú ẹlẹ́ òun ṣòye lẹ́ẹ̀mẹjọ òun pẹ̀lú iṣẹ́ wo ló ń ṣe tí ò bá sí pé owó tó fi fraud gbà lọ́wọ́ àwọn èèyàn. Woman tó pè last year I support that pé kó competition against ẹ̀ wípé kó wá give account because o lè sọ pé òun ṣe foundation
kò má sọ pé o lè ṣe life wo ló ń live. If àwọn ẹni tó bá lè ní receipt èmi ò dáwọ́ ohun tí omi ní receipt but just one person or two tó bá lè ní receipt proof báwọn fi gbáwó s'account yẹn wọ́n máa gbé wọ́n máa fi competition kó wá give account mọ́tò òfèlè ń diẹ ilé ṣé ó wá yẹ kí lè di wàhálà báyìí bóyá náà Fọlá náà dé mi ò fẹ́ gbé Kòròdú because bẹ̀rígbẹ̀ èmi nílé náà tí mi ò mọ àwọn tó gbé bẹ̀ dé mi ó ti jìnnà jù ayé ìgbà tá bóyá 20 years ago ni mo ti kọ́ tí mo wò pé mistake of my life so ó lè má like ibẹ̀ ẹ jọ sà ẹ bá wa àwọn tó bá máa gather tó bá máa competition tó kọ́ against ẹ̀ fraud ló ń ṣe fraud big fraud ó jókòó sí Nàìjíríà ó live lavish life ọmọ ìlú òyìnbó wo ni ló wá ń fi búrẹ́dì kó àwọn èèyàn lómi ọbẹ̀ jẹ lórí íńtánẹ́ẹ̀tì wúrọ́ fún wọn ó tún àbẹ́ ọmọ yẹ kí ló ń pè tó ṣe l'Abuja ni press conference ẹ̀dẹ̀ tí mo pa àwọn ṣẹpẹtẹ́rì ló ń fún ní script yẹn bó ṣe ń sọ lóòótọ́ pé báyìí ni ká ṣe gbé báyìí ni ká ṣe gbé. ọ̀rẹ́ sà ẹ ṣe sà. God bless you. ó wá tún sọ nǹkan kankan ìyẹn Dorcas ó ní pé kò sí ìdókan ẹnì kankan pẹ̀lú owó tán dá mo ní UK tó máa wà yóò máa dá o Nàìjíríà tó dúró sí yóò máa jẹ́ kálíkálẹ̀ nù ọ̀rọ̀ o ẹ jẹ́ kí n kọ́ọ̀lù ní sí kejì ẹ mọ́mì ẹ jẹ́ kí n kọ́ọ̀lù sí nọ́mbà kejì yẹn mo ní Nàìjíríà tọmọ yìí wà yóò máa dá o UK tí wọ́n ọmọ burúkú lọ dúró sí yìí kò máa dẹ́rùn o ní àkáǹtì ẹ̀ náà dáwó sí ok hello ma ẹ̀kalẹ́ ma ẹ̀ máa ra ma yes ma mo kí gbogbo ilé o wọ́n gbọ́ yín ma ẹ káàárọ̀ yes ma ẹ kálẹ́ ẹ káàárọ̀ ma kúrọ̀lẹ́ àwa nìyẹn ma ẹ káàsán níbikíbi tí ẹ bá ti ń gbé gbọ́ wa kẹ̀dẹ̀ kú ètò àwa nìyẹn ma ẹ kọjọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú ma torí mo rí pé táìmù tẹ máa ń ṣe ètò yín èyí máa ti sùn tèmi. bẹ́ẹ̀ni ẹjọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo ilé mo fẹ́ kí Florida yes ma kú ọjọ́ òbí àná o èmi á ṣe púpọ̀ lágbára Ọlọ́run àmín o wàá dàgbà wàá dògbò àmín o wàá ju ìyá àti bàbá ẹ̀ lọ lágbára Ọlọ́run àmín o ìwọ náà tún ní ọ̀wọ́ orí lẹ́yìn lágbára Ọlọ́run àmín ma Ọlọ́run ní pẹ́ ní rèwerèwe o àmín o gbogbo nǹkan tí èèyàn ń gbé ṣe nílé ayé lábẹ́ àkóso bó ti wò kó rí Florida ọba àṣetọ́mákù gbogbo nǹkan rere náà wà bá wọn ṣe nílé ayé ojú ẹ̀ ò ní fọ́ etí ẹ̀ ò ní di ohun ẹ̀ ò ní lọ lábẹ́ àkóso bó ti wù kó rí ohun rere ohun tó dára ògo ẹ̀ kò ní di ìbànújẹ́ lágbára Ọlọ́run gbogbo ìdáwọ́lé ẹ̀ nígbà tó bá dàgbà láti máa lọ sílé ìwé àṣàṣeyọrí nígbà tó bá tún jáde ilé ìwé wàá ṣàṣeyọrí nígbà tó bá tó láti fi ọkọ hàn wàá ṣe àṣeyọrí lágbára Ọlọ́run nígbà tó wá tó tí ó fẹ́ máa fi ohun rere wọn Ọlọ́run wá ní díẹ̀ ní ẹ̀kúrú arígbẹ̀ fún gbogbo àwọn tí wọ́n wà lórí ètò àtàwọn tó ń gbọ́ wa àtàwọn tí wọ́n sì ń bẹ̀ báyìí tó tún máa padà gbọ́ wa gbogbo wa làwọn ọmọ wa máa ṣe oríire o lágbára Ọlọ́run lágbára Ọlọ́run wàá dàgbà wàá dògbò igba ọdún kan ní Florida. lórí ọ̀rọ̀ Fọlá ọ̀rọ̀ yàgbèjì ni nítorí pé fẹ́ mú wá tẹ́lẹ̀
nígbà tí mo wá wo àkọlé yẹn dáadáa mo wá rí wípé mo wá rí pé ọ̀rọ̀ Fọlá lè gbé wa. ṣe rí màmá tó bí ló máa ń sọ̀rọ̀ kó ní wọn ń sun ẹkún ẹni tó bá fúnra rẹ̀ parẹ́ ẹni tó wá rẹ̀ ń sìn tó sun kò sáré tàbí tó mú ẹ̀ tó gẹ̀rẹ̀ lọ́bẹ̀ tó parẹ́ ó ní wọn ń sun ẹkún ẹni tó bá fúnra rẹ̀ parẹ́ màmá tó bí ni ló máa ń sọ bẹ́ẹ̀. màmá tí mo dẹ̀ ń sọ̀rọ̀ age of 105 ló fi kú. ṣe rí gbogbo nǹkan láyé ẹ̀sùn ògbóògùn. ojú ló ń kọ́ ọmọ olè tó ń dájọ́ bẹ́ẹ̀ ni ẹ̀san ṣe rí. ṣe rí tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá gbìyàn wọra tó gbìyàn à ń kọ́jú ni. nígbà tí ẹ̀sùn ẹ̀ bá máa dé ní ìgbà tọmọdé méjì ń ṣeré ni o ní ìgbà tọmọdé méjì ń tayò bẹ́ẹ̀ ló ṣe máa dé. ìgbà tí wọ́n ń bú Lizzy Anjorin ní gbogbo èèyàn ń bú ọmọ yẹn. Anjorin a máa wòye pé ṣé òun ni wọ́n dẹ̀ ń ba ayé ọ̀táwọn jẹ́ tó yìí kò lérò pé gbogbo nǹkan yẹn máa yá báyìí. kò lérò tó bá lérò ẹ̀ láyé kò tiẹ̀ yẹ kó gbìjà rẹ̀ Ọlọ́run lóòótọ́ a máa sọ bó ṣe sọ̀rọ̀ bó ṣe bínú bó ṣe ń jà fún rẹ̀ òun ló dáa ẹni ò ní àkókò tó ní ìjà tó ń jà. ìgbà tó tó stéèjì kan náà ó tún fẹ́ fi àṣejù sí i àmọ́ ṣe rí Ọlọ́run tá à ń sìn ó ní ká má ṣe dẹ́nì kankan lẹ́jọ́ Ọlọ́run náà ló tún sọ pé kò sí ẹ̀dá tó bá ṣèkà láyé ó ní ká má ṣe jẹ́ kí èèyàn burúkú kó wà láàyè no peace for wicked person. kò sí àlàáfíà kò sí fún ènìyàn búburú. èrè bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ lóríṣiríṣi. ẹ rí Fọlá kò tí ì jẹ ìyà nǹkan tó ṣe o. kò ì jẹ̀yà Alhaji Lawan kò tí ì jẹ o. Ọlọ́wọ̀n bá gbọ́ Fọlá ò tí ì jẹ̀yà yẹn rárá o. wọ́n sì ń wọ ẹ̀gbẹ̀gbẹ́ ni ẹ̀gbẹ̀gbẹ́ ló sì ń wọ. fúnra ara wọn ló máa fúnra wọn lóògùn jẹ. ẹ má ṣàì bá wọn jà. ṣe rí kò sí ẹ̀dá tó bá ba tèèyàn jẹ láyé yìí. bẹ́ẹ̀ni ma. tó bá ti sinmi báyìí ẹni tó lóun ò mọ̀ pé ìjà wà níbẹ̀ ó dẹ́kun ni láti ba Lawan jẹ́ láti ba Lizzy Anjorin jẹ́. àwọn tó máa competition máa pọ̀ gan-an o torí èmi ò mọ gbogbo àwọn tó fẹ́ gbèjà lórí mọ́tò àti ilé kéèsì tí wọ́n fọwọ́ ara wọn fà ń kọjá tó máa competition lọ bẹ̀rẹ̀. nígbà tẹ́ bá gbèjà Fọlá sẹ́yìn náà lè tún fẹ́ máa bá lọ sí kóòtù tó yìjọ dálẹ̀ tó gbé Lizzy Anjorin lọ sẹ́yìn náà lè máa bá lọ síbẹ̀. bẹ́ẹ̀ àwọn èèyàn wa tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ lẹ́ ń sọ látàárọ̀ bó ṣe ta yín lára ó ń dùn yín gẹ́gẹ́ bí abiyamọ. èyí tèmi náà sọ yìí ó ń dùn mí gẹ́gẹ́ bí abiyamọ tèmi ò gbúdọ̀ jáyàn sí òwò tó yẹ. lédi yẹn tíráì gan o ó já ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ sí òwò ẹ wá ní wọn ní jáwó sí òwò tó bá jẹ́ pé kàmá àtọ̀ lọ́hùn gangan ló ń ṣẹlẹ̀ ẹni tó bá gbèjẹ́ gan lọ jìyà pẹ̀lú ẹ̀ ni o. ẹ jẹ́ ká sọ òdodo fún rárá gbogbo ẹni tó fẹ́ competition kó gbọ́ o
àkọ́kọ́ bẹ̀ mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò kún sí kọ́bọ̀ tí mo bá wọn dá. bẹ́ẹ̀ ni o. mo dúpẹ́ fọlọ́run fún yín. èpè ni tèmi náà sì ń bẹ. so ẹni tó bá fẹ́ gbé ìjà tó fẹ́ bá Fọlá competition kó kókó gbàdúrà pé tó Olúwa nífẹ̀ẹ́ ẹni kò jẹ́ kó ṣe o. torí tó bá jẹ́ pé kọ̀ọ̀kan nù wa ló bí ẹjọ́ Lawan kí ni ọmọkùnrin yẹn ń jẹ́ náà. Lateef Lawan. ọkọ ní gbàǹjẹrì Lateef Lawan. tó bá jẹ́ kọ̀ọ̀kan nù wa ló bí ọmọkùnrin yẹn ohun tó fojú ọmọkùnrin yẹn rí. mo mọ̀ pé ìdajì àwa tá à ń sọ̀rọ̀ yá ní forgive. ẹ bá a máa ń sáré iṣẹ́ rí àwa Nàìjíríà a máa ń sáré gbàgbé ìyà. òun lọ́dọ̀ ṣe máa ń wò wá rùn a máa wò wá pé bówó ẹ̀ kó parẹ́ wàhálà ayé tiẹ̀ nìyẹn. tó bá jẹ́ pé àwa la bí ọmọkùnrin yẹn làǹtí Fọlá Tinubu ṣe tó yẹn fún mo mọ̀ pé ẹ̀mí dáríjì ìyàwó ọmọ náà kí la wá ń sọ tí Fọlá tí ìjẹ̀yìn Fọlá ò tí ìjẹ̀yà kankan ibi tẹ́ bá máa kọ petition lọ petition yìí yàn á pọ̀ torí orí Fọlá wà lábẹ́ ibi tó ti lọ ṣèbàjẹ́ ọ̀rọ̀ àgbàlá wà láàrin wọn. ọ̀rọ̀ síkírìtì wà láàrin wọn wọn lọ́rọ̀ àgbàlá tí mi sọ tí wọn ò bí Fọlá dáadáa kó gbé mi. kékèjì bẹ́ẹ̀ àwọn kéèsì tí Fọlá ní káàkiri gbogbo petition tí wọ́n fi kọ tó fi lọ mú tó fi lọ fi mú Lizzy Anjorin sẹ́yìn náà lè máa lọ kọ petition síbẹ̀ sẹ́yìn lè fẹ́ lọ gba lọ́ọ̀yà fún ní kéèsì tó ní èyí tó ní l'Ábùjá èyí tó ní ní Èkó ní Lagos State ẹ̀yìn náà lè fẹ́ bá lọ. tó bá ti jẹ́ pé ẹ̀yìn ni ó ti dáńgbà ẹ̀yìn pé tó bá bá ọ̀gá ìjà àwọn kéèsì tó ní ẹ̀yìn lè máa lọ gba sáànì fi hàn pé sáànì ni wọ́n gbà fún láti bí 2 years ẹ̀yìn náà lè máa lọ gba sáànì fún àbí tí Lizzy Anjorin fi jókòó jẹ́jà rẹ̀ tó fi lọ́ mú. ṣé à ń gbọ́ mi yé tó fi lọ kọ lẹ́tà against ọmọ yẹn òun pẹ̀lú ọ̀gá ẹ̀ ẹ̀yin náà lè máa kọ petition ẹ máa fi yọ kúrò nínú àwọn ibi tí wọ́n kọ petition ìkà lọ. àwọn praise tó wá bá ṣe iní l'Ábùjá ẹ̀yin náà lè máa kọ petition lọ bẹ̀ ẹ jẹ́ ká máa bára wa sòdodo ọ̀rọ̀ náà Fọlá tí ò tí ì rí yà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí ò mọ inú odó tóun sì ń dọ̀ra sí. ṣé torí Lawan òkè sọ̀rọ̀ ó jẹ́ ẹni tó jẹ́ ń tù ẹlẹ́dẹ̀ wà ń kọ́ ẹlẹ́dẹ̀ ọmọkùnrin yẹn tó ṣe fún Fọlá rí ṣé kò ní ẹlẹ́dẹ̀ ò ní dáa ni ṣé tó bá jẹ́ pé ọmọ wa ní Lawan nìkan náà yìí tí ó lóun bímọ fún ọmọkùnrin yẹn tó dẹ̀ lọ sọ pé ó ti kú tó lọ chẹ́ǹjì àwọn orúkọ ọmọ yẹn tẹ́lẹ̀dẹ́ ò jẹ́ kó rí ibi tó fẹ́ tó ti láwọn ọmọ ti kú yẹn ẹ̀ bàbá àwọn ọmọ yẹn ti kú tó gba 8/40 gẹ́gẹ́ bí bàbá ọgbọ́n torí bàbá ọgbọ́n lórí máàkì yẹn nínú gbogbo àwọn èèyàn. ebi náà rí 8/40 ní ìgbọ́rú ẹ̀rí láyé mo ní ẹ̀ máa gbà mí náà bàbá ọgbọ́n 8/40 ló máa ń dárúkọ. no 4/40 ni. ṣé 4 ni àbí 8 lọ́pọ̀? no 4 ni o. mo ṣe àwọn pé bàbá ọgbọ́n máa ń sọ pé ìwọ ọmọ Fọlá olódo yìí ó kàwé ó ti ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ rẹ̀. 4/40 lọmọ gbà. ẹ̀yin tẹ dáwọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí ọmọbìnrin dáadáa kan ṣe sọ̀rọ̀ láìpẹ́ yìí
tó wù yín bá wà ń bẹ̀ tára owó tẹ dá yẹn bá ta yín ilé yẹn Lagos State ṣáà ló wà kò bá wà ní Èkìtì State kò sẹ́nì kankan tó máa jogún ilé yẹn kò bá jẹ́ ẹni tó ní lórúkọ ẹ̀ in as much tó ti fi orúkọ ilé yẹn gba owó wọ́n máa gbẹ́ ńbágò ni aláwùsá lẹ máa lọ ẹ lọ sí Ministry of Justice ẹ yàbàrà sí ibi àwọn ajàfẹ́tọ̀ọ́ ẹni níbẹ̀ náà nínú aláwùsá ń bẹ̀ ẹ lọ rìpọ́ọ̀tù ń bẹ̀ ó ti tán a lọ gbẹ́ ńbágò lé ilé yẹn oníkálukú ayọ̀jú aṣọ fèsì agbónéètò owó báyìí ni o ilé báyìí ládùn kò sí tó kún ọ̀yàn pé ẹni tó nílẹ̀ lélẹ̀ ti yàtọ̀ ẹni tó nílẹ̀ tó jẹ́ kó fi ilẹ̀ ń gba gbogbo donation tó yẹn fún many months. tàdé rí nǹkan kan. orí tìyẹn gbàbọ̀dé nìyẹn kò lè rí lẹ́gbàá ìjọba máa gbẹ́sẹ̀ lé gbẹ̀yìn ni àbí kò yé bẹ́ẹ̀ yẹn. wọ́n ṣe orúkọ inas kò fi jẹ́ pé owó tí wọ́n gbà lọ́wọ́ public ni ó máa wá dé kò bá lọ sí ìlú òyìnbó kò bá dé àwa ṣàkáǹtì fún wọn bẹ̀. ṣé fi pé gbogbo nǹkan tí Dorcas ń ṣe àwọn kan wà tó ń rẹ́kọ̀dì gbogbo bó ṣe ń gbowó yẹn ṣáà mọ̀ ni. dáadáa. òkú tó ti kú láti 100 years láyọ̀ àárí àgbéjáde ni ìmọ̀ ọmọbìnrin yẹn ti ń ṣe tiẹ̀ láyé ẹ̀ tọ́sọ pé ó ti kú o 1940 ló ti kú o ó ti pọ́ 100 years ni ọmọ yẹn á wú jáde lẹ́sẹ̀kẹsẹ̀ fún yín nà. àṣẹ̀ṣẹ̀ máa ń sọ àwọn ẹlòmíì bẹ́ẹ̀ kí Dorcas lọ gbé gbogbo bó ṣe gbowó kó gbé wálẹ̀ àwọn tó ti ká ti ká. kí Dorcas wà nínú ẹni tẹ́tí èdè sọ pé ó sọ̀rọ̀ ẹ̀dẹ̀ dín mú. ọlọ́run bẹ́ẹ̀ pàgó. ẹ jọ̀ọ́ mi ò pàṣẹ o ẹ má jẹ́ ti ẹ̀ gbọ́ pípé Dorcas o ó dáwọ́ ẹ kínní kan o tí Dorcas lè sọ̀rọ̀ kẹ́ bó òdodo nínú ẹ̀ ni tí bá fẹ́ bá Fọláwí ẹ bú dáadáa kì í ṣe ohun tí Dorcas bá sọ Dorcas tó yẹ pé wọ́n ṣí gbogbo owó tó ní 1.2 ló kù ó jáde lẹ́nu 2 million ó jẹ́ pé agbára káká ẹ jọ̀ọ́ káàtẹ̀ wá ní sẹ́ni bí mọ́tò yẹn ẹ rí pé mo sọ pé kò sẹ́ni tó ń sunkún ẹni tó bá ti kápá rẹ̀ ọlámù ẹ pé mọ́tò yẹn kì í ṣe tòun gbọ̀torí tó bá máa burú làwọn ló ń kọ níkò lórí ni kò fi jẹ́ kó mọ nǹkan tó ń ṣe ẹ̀dá tí ó lè ọ̀lẹ ojú òkòrò bá ti wà nínú ẹyin jú ẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀ máa lọ ni ẹ̀yin ò rí pé ọ̀rọ̀ ẹnu ẹ̀ ń lọ nítorí fún kíni ọ̀lẹ olè aṣẹ́wó onídòkúdò ni yóò bá jẹ́ bẹ̀ ìwọ́n ń jẹ́ kí àlùjó dẹ̀ fi ọkàn balẹ̀ báyé ẹ̀ jẹ́ ọ̀tọ̀ la àlùjó ń kó ẹ mọ́ra ló ń fọyàn gbé ẹ mọ́ra ló ń fi díẹ̀ ló ń fi ṣeré níjọ́ tí mo pé lọ́la wá sí Nàìjíríà. Fọlá àwọn tó ń pìtì ẹ lèmi kọ́ ọ̀run mi ò mọ reason nítorí o ò tí ì jẹ̀yà rárá orí ẹ̀ tó ṣe máa bàjẹ́ dáadáa mi ò tí ì jẹ̀yà wàá wọ́ omi jẹ́ báyìí ò ní rí. ta ni ẹ̀ náà gbé òwò ọkọ̀ ẹ síta ìka ní Fọlá tó bá réèyàn sọ fún ẹ pìtì kí ni èèyàn fìyàn wá gbọ́ owó nìkan ẹni kọ́ pìtì Fọlá lórí kí ni Fọlá ṣe dáadáa tó ń pìtì ẹ̀ ṣé ó lọ ṣiṣẹ́ tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ni ṣé wọ́n fún ní kíní ṣó rìtáyà níbi iṣẹ́ tó yẹ pé wọ́n gba olè já owó gbà lọ́wọ́ ẹ̀ ni kí ló pìtì Fọlá fún ẹni tó dìídì lóhùn fún yàn ní power of Anthony ẹni ni mo fún ní power Anthony kó máa bẹ́ẹ̀ dún ẹni tó ní o bímọ fún ká nílò òótọ́ ló bímọ fún ọmọ tó yẹ kó tiẹ̀ ní bí ẹni èèmọ́ àwọn ọmọ yẹn kọ́ ọmọ yẹn sí ẹ lọ́wọ́ ni
ọmọ yẹn bá wòye pé kì í ṣe òun kọ́kọ́ káwọn ọmọ yẹn wá di nǹkan tó da láyè kò yẹ kó wo bẹ̀ àfi tó bá jólè àfi tí ìyàwó àbá jó olè tó jó lójú òkòrò ló máa wo bí tí ọmọ Fọlá bá wà láyé ẹ̀ ọ̀rọ̀ náà mo sọ fún yín o kí gbogbo lédè máa gbọ́rọ̀ tí mi sọ yìí. àfi tí làwọn àbá gbé olójú òkòrò ẹ̀dá ó yẹ kó dì sónà ọmọ ẹ pé àníṣe lóòótọ́ èmi ni mo nà lọ ní DNA mi mú èmi ò ní gba ọmọ Fọlá láyé ó yẹ kó dó sórí ẹyọ kan yẹn. Fọláyàn ṣọmọ. ó gbé òwò ọkọ ẹ àwọn èèyàn tó jẹ́ fún ẹ ní advice pé lọ gbọ́ ọkọ ẹ ó ló máa ṣépè fún wọn níjọ́ náà bí àná mo ní kó fi ilẹ̀ ẹ jẹ́ kó ṣépè ta lè pé wọ́n á mú nínú ìwọ pẹ̀lẹ́ ni tó fẹ́ ṣépè fún bá. ìwọ tó ò tí ì rí yà wo bó ṣe ń lọ káàkiri òòrí lé gbé òòrọ̀ náà gbé òòrí ṣọ́ọ̀bù gbà ìwọ olóòlì bẹ̀rẹ̀ wàá wò má jẹ́ ń sọ mí ò kó tó má lọ ráre mí ìlàlẹ́ yìí kò ní dáa o ẹni téèyàn fi ń gbàdúrà kò dá kéèyàn fi ṣépè bíbélì ní tèmi ni ẹ̀san kẹ́nikẹ́ni kó má ṣe gbẹ̀san ẹ̀san sì ń bọ̀ wá ké fún ẹ lórí ọmọkùnrin tó bá yí ẹ̀jẹ̀ yìí káàtì ẹ̀ ní lóòótọ́ ni wọ́n pẹ̀lú bọ̀bọ̀ yẹn lè jọ plan ó lè ní ẹ̀nà tí wọn náà gbàdúrà kò ṣiṣẹ́ kọkùnrin kan dẹ̀ wá gbà kó lọ kó fẹ́ lónìí káàtì ẹ̀ ní ẹ plan ní mo pọ́ ọmọkùnrin yẹn á ti bẹ̀yàwó ẹ̀ á ní kó dáríjì òun ló ṣe jẹ́ kí ọ̀nà ọmọkùnrin yẹn dà ọlọ́wọ̀n bá gbọ́ ìwọ wá ní ìwọ ò ní bẹ ọmọkùnrin yẹn ti bẹ̀yàwó ẹ̀ ó ti dọ̀bálẹ̀ fún lóru wípé Lizzy Anjorin dáríjì mi lóòótọ́ ni mo ṣe àṣìṣe yìí ó dẹ̀ dáríjì òun ló ti dàbẹ́ ní pé tó ọmọkùnrin yẹn bá wọ aṣọ ó bá lára mu tó bá wọ bàtà ó bá lára mu kó gbogbo nǹkan ló bá lára mu tó ti bẹ̀ ìyàwó ẹ̀ dẹ̀ ti dáríjì ìwọ ní òní bẹ̀ ìta gbangba ló ti tú ọmọkùnrin yẹn láṣọ òròpó máa rọ́nà lọ ó lè rí ọ̀nà lọ gbẹ́gbẹ́jì ń wẹrí fún ẹ ò lè rọ́nà lọ Fọlá ìka ló ṣe ó dẹ̀ díjú ó dẹ̀ bá nǹkan jẹ́ nítorí ohun tó máa jẹ́ ló wá ń bí èyí o bra náà tó ń wọ ṣé sáìsì ẹnìkan náà ń ṣe nígboro ni torí gbogbo èyí tó wọ̀ lánàá bíi 150 tó wọ̀ ìsáìsì ẹnìkan ni yá ẹni tí ò lọ́yàn tó ẹ kò ní rí sáìsì ẹni tó lọ́yàn jù ẹ lọ kò ní rí sáìsì so tí Auto Bola bá fẹ́ ra bransi lọ́wọ́ ẹ kò lè rí torí sáìsì ẹ ló ń wọ̀ Bukky Jesse tó bá fẹ́ ra bra lọ́wọ́ ẹ ń sìn kò lè rí ìwọ tó tí mọ inú odó tó ń dọ̀ra sí bó dẹ̀ jẹ́ ìyá ẹ olójú dúdú olófo torí ẹ̀jẹ̀ ló fẹ́ ra bra lọ́wọ́ ẹ kò lè rí ìwọ tó mọ̀ ọ́ tó ń ṣe tó tí mọ ibi tó lọ wọ́n gbé ẹ sínú báńkì oníṣẹ́ máa ń jẹ ni ìka ní ẹ̀ náà ìka burúkú ní ẹ́ o lè ní àlàáfíà nítorí Ọlọ́run ní kò sí àlàáfíà fún èèyàn búburú Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ náà pé ló ti fẹ́ rà àlàáfíà àfi tó bá dìde tó tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ní gbogbo àgbáyé ẹ dáríjì mi ó tán lágbájá dáríjì mi mo ṣàṣìṣe kó wá máa wo ohun tọ́nà máa ṣe fún ẹ. Lawan dáríjì mi mo ṣe àṣìṣe o kó wá wo bí gbogbo ọmọ Nàìjíríà ṣe máa dáríjì ẹ bọ̀tù tó bá dákẹ́ o kò máa dákẹ́ para ẹni. ó máa para ẹni o. torí Ọlọ́run má jẹ́ èyí tí dọ́kásì ń ṣe fún ẹ sí òun Ọlọ́run má yẹ kó lọ bínú para ẹ gbẹ̀yìn. torí tọ́lọ́run bá ti fi ẹ lọ́kàn lébi Fáráò ó tún máa ṣègbè sọnù náà ni wọ́n mọ ọ̀kà burúkú yìí ọmọ tẹ eyín ẹ pọ̀ ju ẹnu ẹ lọ. ẹ jọjá sọ̀rọ̀ lórí ìyá àbèjì ẹ lè fi ti yín ẹ má jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ ìyá àbèjì lẹ́gbàá ọ̀rọ̀ mo kí ẹ o ìtòlógun bí ìtòlógun mo kí ẹ
lábẹ́ àkóso bó ti wù kó rí onírẹ́ni tó máa pẹ́ o àwa ní onírẹ́ni tó máa pa wá o ó ṣe ikú ọmọ ń ṣe pẹ̀lú òdodo tó gbé dání tó bẹ̀rẹ̀ tó dúró ni o torí o mọ̀ ẹ́ pé gbogbo nǹkan yẹn sì ṣojú yín o mọ̀ gbà tí ọ̀rọ̀ ìyá àbèjì ṣẹlẹ̀ ọ̀rọ̀ Fọlágan náà kò ṣẹ̀yìn yín o ìwọ pẹ̀lẹ́yìn pẹ̀lú Tóyìn Ìdó Ọ̀gọ̀gọ̀ mo kí ẹ púpọ̀ o mo lè má kọ́mẹ́ǹtì o lọ́dọ̀ ẹ̀ mò ń wo gbogbo ètò ẹ tó ń ṣe mo lè má kọ́mẹ́ǹtì torí táìmù tó bá ń ṣe táìmù tí ọ̀sán ni kì í ṣe olóòrùn ọ̀fọ̀rú bíi ti ọ̀gá yín ẹ̀pàgbọ́ yín nìkan mo kí ẹ dáadáa ó gbìyànjú ó dẹ̀ dúró sórí òdodo lẹ́gbàá ọ̀rọ̀ mo kí ẹ wàá kẹ́rù bọ̀ nílùú ibi tó wà lágbára Ọlọ́run ó kú ọmọ ṣe ó gbìyànjú gidi lórí ọ̀rọ̀ ìyá àbèjì ó dẹ̀ dúró dáadáa Ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn òun ló máa sán fóníkàtúnkù gẹ́gẹ́ bí iṣẹ́ owó ẹ̀ ó dúró sórí òdodo ó dúró síbi ìkà ó sọ ẹgbẹ́ kò sí ìtókùn ẹ̀ ò mọ̀ ń pẹ́ o ìwọ ló lè sọ sítórì ìyá àbèjì jù ìwọ ló dẹ̀ lè sọ sítórì Fọlá jù nínú àwọn tó ń tẹ̀lé